Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi nílé lẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹ̀yin odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí ni mo wá sọ. Mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ náà tẹ́lẹ̀ rí. Ẹ jọ̀ọ́, láyé àsìkò yìí mi wá láti wá dá ẹ̀yin lólùfẹ́ mi ní agara. Bí kò ṣe pé mo sáré mú ọ̀rọ̀ yìí wá láti wá fi yànnàná àwọn ọ̀rọ̀ kan. Láti ti wá fi kọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Ṣé rí alàgbà kan ló jáde tó sọ̀rọ̀ lórí àpótí ẹ̀rí. Ó ní tí òun bá tún gbọ́ tí àwọn kan jáde lórí àpótí ẹ̀rí tó ń kọ̀ndẹ̀mù àpótí ẹ̀rí, ó lóun máa fi ojú wọn winá, òun máa fojú wọn hàn máa bo. Kí ni alàgbà yìí gbójúlé tó fi ń sọ̀rọ̀ báyìí? A jẹ́ wípé alàgbà yìí náà ó ti ṣe àwọn ìwádìí kan tó fi ń sọ̀rọ̀ tí ó ń sọ yìí ni. Ẹlẹ́lẹ́fẹ́ mi, mo fẹ́ kẹ́ ẹ gbá nǹkan kan mú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Kó tó di pé alàgbà yìí sọ̀rọ̀, èmi náà mọ̀ pé ó ti máa ní nǹkan tí ó rí. Ó ń jẹ́ kó máa yé wa wípé ṣé kò bẹ́tà ká gba àpótí ẹ̀rí gbọ́ ju ká wà nínú ẹgbẹ́ ayé lọ. Pé gbogbo àwọn tó ń pera wọn ní pásítọ̀, wòlíì, nǹkan kan, pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú ẹgbẹ́ ògbóni, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú ayé. Mi ò fẹ́ máa dárúkọ àwọn ẹgbẹ́ yẹn, àwọn ẹgbẹ́ tó lágbára gidi. Mi ò fẹ́ máa dárúkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú ẹ̀. Ó ní ṣé kò wá dáa ká gba àpótí ẹ̀rí gbọ́ ju ká máa wà nínú àwọn ẹgbẹ́ yìí lọ ni. Mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí, ó ṣọ́ọ̀kì mi. Mo ní a jẹ́ wípé ọ̀gbẹ́ni yìí ó ti rí nǹkan kan ní kókó tó di pé ó sọ̀rọ̀ yìí. Mi ò ní dárúkọ ọ̀gbẹ́ni náà. Ó dẹ̀ ṣeé ṣe kí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ ẹ ti kọ́ máa kọ́ sí ọ̀rọ̀ tí mò ń sọ ń pẹ́ yìí. So kí ni nǹkan tí mo wá fẹ́ fàyọ òun ni pé ṣé mọ̀ pé ó máa ní nǹkan tí Alhaji wa Hamzat Oríyọmí gan rí kí àwọn náà kan tó sọ̀rọ̀ àpótí ẹ̀rí síta. Ẹ jọ̀ọ́, ta là ń sìn náà? Ta là ń sìn? Ṣọ́lọ́run là ń dẹ̀ ń sìn ṣá? Ṣé bí wọ́n ṣe ń sìn òun náà ni a ṣe ń sìn? Mo fẹ́ kẹ́ ẹ ṣe ìrántí kíní kan pé ẹ̀sìn tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí, àti ẹ̀sìn kìrìsìtẹ́nì o àti ẹ̀sìn mùsùlùmí o, actually èmi ò wá láti wá ba ẹ̀sìn kọ̀ọ̀kan jẹ́. Ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé, gbogbo ẹ̀ ló dáa. Bóníkálukú bá ṣe mọ̀ ọ́ sìn òun náà ni kí ó máa sìn. But ìbéèrè mi sí àwọn èèyàn ni wípé ṣé bí àwọn tó mú ẹ̀sìn yìí wá tán ní ká máa sìn, ṣé bí wọ́n ṣe ń sìn làwa ṣe ń sìn? That is my question. Ṣé bí wọ́n ṣe ń sìn ẹ̀sìn òun làwa ṣe ń sìn? Ẹ̀rọ lè fẹ́ mi, ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó go viral. Mo fẹ́ káwọn èèyàn jẹ àǹfààní nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo fẹ́ kọ́ kọ́gbọ́n, kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kó go viral. Kẹ́dẹ̀ follow mi lórí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Kẹ́kàn tẹ subscribe ni, ó ti tán. Any good information tí n bá ti ń pass by, ẹ máa rí lọ́wọ́ kan ni. Any update, ẹ máa rí lọ́wọ́ kan ni. Ẹ kàn tẹ subscribe button yẹn lórí YouTube Ẹlẹ́yẹlé Global TV. Kẹ́dẹ̀ follow mi bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV. Kí ni nǹkan tí mò ń sọ ni pé ẹlẹ́lẹ́fẹ́ mi, message kan mo fẹ́ pass sí ni pé ṣé gbogbo wa ọkàn wa ni gbàgbọ́ wa o. Ọkàn wa òun ni gbàgbọ́ wa. Bí ọkàn yín bó bá ṣe sìn Ọlọ́run òun ni kẹ́ ṣe sìn. Nǹkan tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín ní aburú, ẹ má ṣe fún yàn. Nǹkan tẹ́ ẹ bá fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín ní dáadáa, òun náà ni kẹ́yìn náà máa ṣe fún yàn. Ṣé rí gbogbo ẹ̀sìn tàtọ́pà ń sìn, wọ́n kàn fi ń confuse wa ni o. Torí bá a ṣe bó ṣe yẹ ká máa sìn ẹ̀sìn, òun kọ́ là ń sìn ìgbémi ṣe rò. Ẹlẹ́sẹ̀ mùsùlùmí, bẹ́ẹ̀ bá kó àáfàá mẹ́jọ sílẹ̀, tẹ́ ẹ bá ní kán wá ṣe preaching fún yín lórí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ṣe preaching yìí fún yín. N tó àfáà ìbá sọ kọ́kọ́ lè máa sọ, n tó lè bá sọ kọ́kọ́ lè máa sọ lórí Ànábì wa iná dẹ̀ ni. Bẹ́ẹ̀ bá tún wá bọ́ sí kìrìsìtẹ́nì line náà, bẹ́ẹ̀ bá kó pásítọ̀ mẹ́wàá sílẹ̀ kó wá sọ̀rọ̀ lórí Jésù, ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n máa preach lórí ọ̀rọ̀ Jésù, and Jésù kan náà dẹ̀ ló wà. Ṣé ẹ ti wá rí i pé àwọn náà ń confuse wa? Nígbà tọ́mọ bá sọ pé òun fẹ́ ṣe ẹ̀sìn sìn, tó gbọ́ wá sí lẹ́nu àfa ilé yìí, tó dọ́dọ̀ àfa mi tó yẹ pọ̀tọ̀ nìkan tó gbọ́, tó dọ́dọ̀ àfa ilé yìí tó yẹ pọ̀tọ̀ nìkan tó gbọ́. Ọmọ fẹ́ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì sìn, pásítọ̀ ilé yìí sọ fún pé Jésù ní báyìí, tọ̀hún sọ fún pé Jésù ò rí bẹ́ẹ̀, báyìí ni ó ṣe rí. Eléyìí náà sọ fún pé bẹ́ẹ̀ kọ́ o, Jésù máa ń fò lókè ní o. Ṣé kò ti confuse brain ọmọ yẹn? Kí lè wá fẹ́ jẹ́ kí ọmọ yẹn ṣe? Òun lèmi ṣe sọ pé ọkàn wa òun ni ìgbàgbọ́ wa o. Ọkàn wa òun dènà Ọlọ́run wa o. Ọkàn wa ní kẹ́ ẹ jẹ́ ká máa fi sin Ọlọ́run. Ṣé rí àwọn ẹ̀sìn tó mú wá bá wa yìí?
ẹ̀yin wo àwọn ẹlẹ́sìn kan àbáláyé ẹ lè dọ́dọ̀ wọn kàn kọ̀ndẹ̀mù kìrìsìtẹ́nì fún yín, ẹ lè dọ́dọ̀ wọn kàn kọ̀ndẹ̀mù mùsùlùmí fún yín, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ bá dé ọ̀dọ̀ wọn ń tẹ́ bá lọ sọ́dọ̀ wọn ni wọ́n fẹ́ ṣe fún yín. Wọ́n á sọ fún yín pé lágbára Ọlọ́run á jẹ́ fún ẹ o. Wọ́n á tún máa jẹ́ kó yẹ pé kò dí ẹ̀sìn ẹ lọ́wọ́. Bó bá jẹ́ mùsùlùmí ni ẹ kò ní kó má kírun, bó bá jẹ́ kìrìsìtẹ́nì ni ẹ kò ní kó má lọ sí ṣọ́ọ̀ṣì ṣẹ́tìrì. But tó bá yẹ pé àwọn ẹlẹ́sìn titi wa méjèèjì tá à ń sọ yìí ni, mùsùlùmí máa sọ fún ẹ pé tó bá ti ṣe kìrìsìtẹ́nì ò ní wọ̀jọba ọ̀run, kìrìsìtẹ́nì máa sọ fún ẹ pé tó bá ti ṣe mùsùlùmí ò ní rọrùn wọ̀, tó gbé kí ni Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ọ̀nà yìí ṣẹ́tìrì. Kí làwa fẹ́ ṣe? Ẹ fi ń yé mi sìn wípé mùsùlùmí òun nìkan ló máa wọ̀jọba ọ̀run, àbẹ́ fi ń yé mi sìn pé kìrìsìtẹ́nì òun nìkan ló máa wọ̀jọba ọ̀run. Ìwọ tó bá ti ṣe ẹ̀sìn mùsùlùmí ò ní wọ̀jọba ọ̀run, kìrìsìtẹ́nì náà sọ pé ìwọ tó bá ti ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ò ní wọ̀jọba ọ̀run. Ṣé ti rí i pé ọ̀n kọ̀ǹfìsì wa gan? Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ mú mẹ́sẹ̀gì yìí dání. Ọkàn yín òun ni ìgbàgbọ́ yín. Ohun tẹ́ ẹ bá ti mọ̀ wípé tẹ́ ẹ bá ṣe fún yàn ó máa dùn, ẹ má ṣe fún. Ohun tẹ́ ẹ bá ti mọ̀ pé tán bá ṣe fún yín ó máa dùn yín, ẹ má ṣe fún yàn. Ohun tẹ́ ẹ bá ti mọ̀ wípé Ọlọ́run kọ̀, ẹ má ṣe. Ohun tẹ́ ẹ bá ti mọ̀ pé Ọlọ́run fọwọ́ sí, òun ni kẹ́ ẹ má ṣe. Ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni o. Ṣé ẹ rí àwọn pásítọ̀ tó ń lead wa báyìí, àwọn ìmáàmù tó ń lead wa báyìí, wọ́n kàn ń kọ́nfíìsì wa ni o, wọ́n kàn ń dá wa ríboríbo ni o. Mi wá láti wá kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan o, gẹ́gẹ́ bí mo sọ, mi wá láti wá kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan, but the way bí àwọn tí wọ́n jẹ́ leader wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe ń kọ́nfíìsì wa is getting too much. Ọ̀rọ̀ àpótí ẹ̀rí ló tún jáde yẹn sìn, tí ẹni yẹn sọ wípé tí òun bá gbọ́ tí ẹni yẹn pásítọ̀ kan bá jáde tó bá go against àpótí ẹ̀rí, òun máa gbéná wojú rẹ̀ níbẹ̀, pé ó bẹ́tà kí wọ́n gba àpótí ẹ̀rí gbọ́ ju kán máa wà nínú ẹgbẹ́ ayé lọ, pé gbogbo àwọn pásítọ̀ tó ń go against àpótí ẹ̀rí pé gbogbo náà wà nínú ẹgbẹ́ ayé. Ó ní tó bá bóun ṣètò pé òun lè máa tú àṣírí wọn kọ̀ọ̀kan. Ṣé ti rí? Mo lè mọ̀ pé ó ní nǹkan tẹ́ni náà rí tí ó fi sọ bẹ́ẹ̀. Aláàjì wa Amsat Oríyọmí náà tó ń sọ̀rọ̀ àpótí ẹ̀rí náà, ó ní nǹkan táwọn náà rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣọ́lọ́run là ń sìn. My question to everybody who is looking at me now, are we serving God? Ṣọ́lọ́run là ń sìn báyìí. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Kẹ́dẹ̀ subscribe sórí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube, bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV, ẹ follow mi. A ní rí jù báyìí lọ, màá tún mú another news wá fún yín. Ẹ ṣé gan lólùfẹ́ mi, ẹ kúkú ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ, èmi ni màá máa wá, ẹ̀yin ni màá máa bá. Thank you very much. Ire o.